àwọn òmàràn nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ tí wọn akínyìn ṣàlàfíà ní ṣóńdù kò ní lè mọ alágbára Ọlọ́run gbogbo yín káàkiri tẹ tí mo wà ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lọ́ṣogbo lákùrẹ́ nílọrin nílẹ̀ haúsá nílẹ̀ Ìgbò káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà nílùú Canada ní United Kingdom ní Asia ní Europe káàkiri tẹ́ ń sọ pé nígbà tí lọ́wọ́ yìí àwa náà sàdúpẹ́ lọ́la àwa náà kọ́ Ọlọ́run ọba ni Ọlọ́run ọba náà ló ń fún wa ṣàdúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ èjìrò yìí là àtúntì dé àtúntì fẹ́ gbéra ẹ wá kàn fìdílé ètò ìrìn àtúntì yàtọ̀ ṣẹ́ni bó ṣe ń lọ ẹ bá ṣe mu lọ́lọ́kan ìjọ̀kan ẹ bá mi dúpẹ́ lọ́gbọ̀n wọn Láwálé ẹ̀gbọ́n wọn Gbénga ẹ̀wọ̀n Sunday ẹ̀wọ̀n oníṣẹ́ ìkẹta jọ ń lọ káàkiri lọ́sàn-án lóru Ọlọ́run á jẹ́ àárí èrè ń bẹ iṣẹ́ tà ń ṣe fún ìṣe àti àṣà kó má pààrọ̀ náà fún àwọn bàbá tó ti iṣẹ́ takuntakun látọdún tó ti pẹ́ à ń gbọ́dọ̀ gbàgbé wọn bẹ́ẹ̀ yẹn àwa ti sọ pé níyìn tó wà láàyè yìí á débẹ̀ á bá wọn sọ̀rọ̀ á jomi toro ọ̀rọ̀ ọmọ kan tó ti gbé ṣe gbogbo wọn ìrírí tó yẹ gbé wọn nídìí sọ wọn á sọ lórí ètò kò ní bàjẹ́ ọ̀dọ̀ bàbá wa láwà lẹ́nìí a tún ti wà lọ́dọ̀ Agba Oniguitar Agba ni wọ́n o torí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ látọ̀dọ̀ tó ti pẹ́ bàbá dẹ̀ ṣe mòdì sí ẹ bá ń sọ pa production generally bàbá ń ṣe wọ́n ti ṣeré fọ́pọ̀lọpọ̀ lónìí àmọ́ èyí tó jẹ́ pé èyí tó kàn wá tó interest wá jù ń pé wọ́n bá bàbá wa King Sunny Ade wọ́n bá wọn ṣeré wọ́n bá wọn ta guitar kódà rẹ́kọ̀dì tèmi fẹ́ràn jù The Merciful God bàbá mi ni wọ́n ṣe kí mi ọ̀hún lọ́ọ́ ta guitar ń bẹ̀ mo ti wà lọ́dọ̀ wọn báyìí kò ní bàjẹ́ 1000 wire Àgbà ọ̀jẹ̀ ní ọ̀dọ̀ bàbá làwọn báyìí bàbá mi mo kí yín sà. ẹ kúrò lẹ. ṣàlàfíà ni sà. adúpẹ́ o. ṣé dáadáa la bá yín. adúpẹ́. kò ní bàjẹ́ bàbá mi. 1000 wire. Ọlọ́run ṣe. ẹ kọ́kọ́ bá mi kí àwọn ará ilé náà ẹ bá mi dárò kankan fún wọn tẹ bá ti wá kí wọn tán ẹ wá kọ́ bá mi gbé gìtá náà ẹ kọ́kọ́ wá bá mi tàn kọ́kọ́ mọ̀ pé tó ní iṣẹ́ ayàtọ̀ ẹ bá mi kọ́ àwọn ará ilé tán wò yín sà. orúkọ mi ni Afolabi Oshunlade tí gbogbo èèyàn ń pè ní 1000 wire mo kí yín o ẹ kú ilé ẹ kú àsìkò yìí Ọlọ́run ọba Elédùmarè kó má fi wá sílẹ̀. bàbá ẹ mọ̀ kí bí ṣe máa ń ṣe nìyẹn gbà tó lọ sọ́dọ̀ rẹ̀ yín náà pọ̀tá bàbá bá mi tàn kankan ẹ bá mi gbé gìtá yìí náà kẹ bá mi tàn kankan kẹ fi bá wọn gbé wọn káàbọ̀ sórí ètò. ẹ̀yin lẹ́tà gìtá nínú Merciful God. Yes. àwo ńlá nìyẹn bàbá ẹjẹ́ àṣe freestyle ẹ̀ ẹni tó lù wá dálẹ́jọ́ ẹ bá jẹ́ kí mi ṣe bí ike ẹsẹ̀ kẹ́yìn tàn kan sí ẹni tó lù wá dálẹ́jọ́ tó lówó ògbà tó ń fapá dánú káwọ́ bí tó máa gbẹ́jọ́ lọ. You know, it's like so that bàbá ti ṣe yìí náà ẹ kó máa lọ bẹ́ẹ̀ 1000 wire nìyẹn kó máa lọ bẹ́ẹ̀ ẹ ṣé bàbá mi ẹ ṣeun 1000 wire nìyẹn Àgbà Oniguitar ni wọ́n. bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun gan. ìtẹ̀ta ni a ṣe ń padà bọ̀ wá sọ̀rọ̀ ń pa ìyẹn tó dáa sì máa sọ̀rọ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ńlá láti ti ṣe àgọ̀fìyẹn wọlé ni bàbá ẹja sáré mu pápápá ọmọ bó gangan ni yín ẹ dẹ̀ bá mi sọ ṣókí ń pa bàbá àti màmá yín. a bí mi ní ìlú Aramọ̀kọ Èkìtì ní Èkìtì state. Bàbá mi oníṣòwò kòkó àgbẹ̀ ni oníṣòwò kòkó dẹ̀ ni màmá mi náà ọmọ Aramọ̀kọ ń bẹ̀ ni so but unfortunately ṣá ìgbà tí mo pé ọmọ ọdún 4 ni mo lose dad mi so since then I've been by myself mo wá sí Sango from Sango mo tún padà lọlé fún secondary. Lẹ́yìn yẹn mo nígbà tí bàbá kú lẹ kúrò nílé. Ìgbà tí bàbá
kú kì í ṣe pé mo dá kú òǹlé o màmá mi ó mú mi wá sí ọ̀dọ̀ ọmọ ẹ̀ ọkùnrin ní Ṣàngó ń bí so ìbẹ̀ni gbèsè ṣé ẹ wá lọ iléèwé kankan ní Ṣàngó ń gbà yẹn. mo lọ sí iléèwé ODC school Ọ̀tà. ẹ ti lọ. Yes ọba tó dolóògbé yẹn was my class teacher ọba Oyèdé was my class teacher ngbà yẹn. ìgbà ẹ tí wọ́n padà lọlé. mo lọ sí secondary ní 1969 so. kí ló tún mú yín padà lọlé. ọ̀nkú mi yẹn ó fẹ́ kí n máa bá òun ṣe iṣẹ́ ìtajà tó ń ṣe èmi dẹ̀ mọ̀wé gan ẹ̀kọ́ wù mí mo ṣe àfẹ́ kàwé yẹn tó mo ṣe lọ lé nìyẹn kò dẹ̀ sí owó tán fẹ́ màámi nìkan ni kò sí owó tán fẹ́ fi rán mi school so kókó dáàdì mi láti ni mo ti lọ sí modern school so mo lò 3 years níbẹ̀ mo tún wá mo ṣàṣekú òǹlé nìyẹn pé kò tẹ́ mi lọ́rùn ìwé mo fẹ́ kà so mo ṣe wá sèkò fúnra mi nìyẹn mo wá lọ enroll pẹ̀lú ngbà yẹn wọ́n ṣe exam success correspondence college wọ́n wà ní Onípàánù ìgbà tí mo ṣe turn into music yẹn bí n pé mo ti ń play ẹ̀ tẹ́lẹ̀ mo ti láìdíà ẹ̀ so mo ṣe kúkú mo professional. ẹnẹ ti láìdíà gìtá tẹ́lẹ̀. mi láìdíà gìtá tẹ́lẹ̀. fẹ́ mọ̀ àìdíà kílẹ̀ náà ní. mo ń play music ọba ní primary èmi ni mo ń lead báńdì school ní primary school Ṣàngó so èmi nìkan ni máa yẹn Oyèdé yẹn ló kọ́ dìbò ìmọ̀ fi ń ṣe fún mouth organ kò sí nǹkan tí mi lè fi mouth organ fún so mo ṣe develop interest inú music nìyẹn mo wá dẹ́kọ̀ mo wá rí mọ̀ pé àwọn. lọ́dún wo lẹ wá ń sọ yìí lọ́dún wo lẹ wá padà dẹ́kọ̀ yìí. this was 1972. ok mo gbádùn yín sà. so mo bá àwọn mi níbi tí mò ń lọ lẹ́kọ̀ọ́ mo kàn ńgbà ẹ mọ́tò tó bá wá láti ìlú òkè onípákó náà máa dúró sí wọn ń kọjá abẹ so ilẹ̀ dẹ̀ ń ṣú mo ti bọ́lẹ̀ mo wá wo mo kàn rìn mo kàn gba Káyọ̀dé street ní bá rí miss iṣẹ́ nǹkan wọ́n gbé signboard ẹ̀ síta wípé ó máa play bẹ́ẹ̀ so ní Káyọ̀dé street Onípàánù àbí. national hotel ni so ní bá wo signboard ẹ̀ so mo wá rí Oyèmẹ́kun stars níbẹ̀ wọ́n á ní orúkọ ilé tì mọ́ ilé jẹ́ ń béèrè àwọn people mo ṣe débẹ̀ báyìí wọ́n ní ó di ọjọ́ kejì kan tó play lára àwọn obìnrin tán wà lóòtẹ́ yẹn bí wọ́n ìkànnà ọmọ wọn bó ṣe mú mi lọ lé ọ̀gá yẹn nìyẹn so èmi mo wá purọ́ ṣá mo ní iṣẹ́ eré ló wù mí ṣe ipe mo àti arámọkọ ni mo ti ń gbọ́ orúkọ ẹ̀ nìkan ó wá ní tó bá ti di ọjọ́ kejì o tó ń bá ti test mi tí mi bá ti mọ nǹkan kan ṣe pé ó máa fún mi lówó mọ́tò máa padà sílé èmi dẹ̀ ní owó kòkó dáàdì mi ó wà lápò mi mo sì wà pẹ̀lú tó wà lọ́wọ́ yín 28 pounds ló wà lọ́wọ́ mi nígbà yẹn mo yẹ ní wà fún mi lówó mọ́tò lọ lẹ́kẹ̀ ìwọ tó yẹ pé ilé tí mo wá so nígbà tó ẹ̀dọ̀ ọjọ́ kejì wọ́n pe practice mo gbé wọ́n pe kíní ẹ̀ ní gùnbé wá gbé fún mi mo wá bẹ̀rẹ̀ sí ní ìlú so wọ́n á dárin kan bí mo ṣe lọ sọ harmony sí nìyẹn ó ní mi lọ lé mọ́ so bí mo ṣe join group the great Eddie Sport so òun lọ kọ́kọ́ bá ṣeré lẹ́kọ̀ọ́ so ó wá a máa ń fi gìtá ṣeré but mi mo kàn máa ń mọ̀ tẹ́ ni so ló wá ní instead yẹn ipò máa mú mi lọ sí ibi tí máa ti kọ́ gìtá ló bá mú mi dé ọ̀dọ̀ máa yẹn charge wa ní was that not 7 naira ló máa gbà so ni ọ̀gá wa ló bá fún ní 3 naira mo wá kọ́ gìtá from Monday to Wednesday so ló wá ń sọ fún mi pé tó bá di Thursday tábà mú balance wa ò ká má wà mọ́ o ìgbà tí ó dẹ̀ sí balance mo ṣe bínú jókòó sílé nìyẹn so ìwọ̀nba kan tó kọ́ mi yẹn wọ́n á lọ rí àṣẹ màá máa jáde káàkiri hòtẹ́ẹ̀lì màá máa gbọ́ nǹkan tí wọ́n ń play àti Bọ́ba Aládé níyì o
àwọn mentor mi ni Bọ́baládé ní bàbá nìyẹn so màá máa gbóhùn pẹ̀lú Monday so kò sí mi bá dénú ẹni tó ń play Obe style màá lè play torí gbogbo nǹkan tí Obe ń play tí Monday John ń play yẹn èmi fúnra mi màá wá kan lórí guitar máa dé máa play àti tí bọ́ọ̀bù ń play but mo wá ní interest sí style bọ́ọ̀bù ju ti Monday John so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ pé wẹ́ ó dàbí pé ọwọ́ mi mo ṣe bẹ̀rẹ̀ sí ní jáde nìyẹn tí n bá ti rí i pé eléré kan fẹ́ ṣeré ní hòtẹ́ẹ̀lì kan èmi náà yọ síbẹ̀ so màá wá lọ excuse guitar lọ́wọ́ guitarist wọn ó di bí bó ṣe diran tó nìyẹn ngbà yẹn mo ti wá ń wò lọ́kàn pé mi fẹ́ máa gbọ́ pé èèyàn kan mọ guitar yìí ta jù ní after tí mo ti bẹ̀rẹ̀ sí ní play ni o so bí ní àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí ní àjò yẹn ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn bàbá tẹ wá ní bàtà guitar eléré wo ni ẹ tún wá di pé ẹ tún wá ń ṣeré lẹ́yìn ẹ jẹ́ ká mọ̀ tó dáa tó gbọ́dọ̀ bọ̀wọ̀ fọ́wọn náà ká júbà fọ́wọn náà. wọ́n ń pe máa nǹkan ní Ayọ̀ Adé ìgbà tí wọ́n kúrò lọ́dọ̀ aláùsátì òun náà wá organize tí Tony Ade kúrò àbúrò ni Tony Ade jẹ́ sí àwọn aláùsátì ó wá yapa so Ayọ̀ Adé yẹn náà wá kú ní instead tó máa fi play ní ẹ̀yìn Tony kó n kúkú dá báǹdì tó ń lẹ̀ bí a ṣe jọ organize ẹ̀ nìyẹn bí bá a ṣe bẹ̀rẹ̀ sí ní play nìyẹn ibẹ̀ mo ti kọ́kọ́ lọ sí barbie show bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀dí yẹn presently nǹkan tí mo kàn rí tó yàtọ̀ these days ni pé nígbà yẹn o máa lọ sí audition lórí rédíò live ní tó jẹ́ pé o lè producer yẹn máa wá sí practice yín ìgbà tó bá tó ókè ẹ̀ ló máa fún yín ní déètì lórí rédíò tẹ́ bá dẹ̀ ti dórí rédíò tẹ́ play that morning nígbà yẹn tán san was £18 náà san fún wa so band leader ayọ expenses wọn á dẹ̀ ṣíà. ẹ máa lọ perform live lórí rédíò. o so tí ò happen mọ́ ń sìn. ẹ mention barbie show yẹn bá mi sọ ń pa yẹn náà. barbie show ọ̀dọ̀ Ayọ̀ Adé ni ọ̀dọ̀ Ayọ̀ Adé láti ní opportunity láti lọ sí barbie show so ńgbà tá a débẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní play wọ́n wá ní break wọ́n wá interview ọ̀gá wa yẹn so ló dárúkọ ẹ̀ ní John Chukwu ìyẹn ló wá ní wípé who is this small boy wọ́n bá sọ pé Afolabi ló bá ní this one na 1,000 wire o so life náà dẹ̀ ń gbọ́ ìgbà tá a máa kúrò ní babish tá a máa dé Ṣómólú báyìí gbogbo àwọn ará àdúgbò 1,000 wire 1,000 wire 1,000 àná kì í ṣe pé bóyá èmi mo sọ́ra ibi tó ti jáde nìyẹn so since then. so ìjọ mẹ́ta yìí náà lágbẹ́ fi kọ́ gìtá yẹn kéékèèké tẹ́ fi kọ́ ẹ̀ náà kẹ̀dẹ̀ tó sọ di nǹkan tẹ́ wá dípẹ́ fi ń jẹun káàkiri. mo kàn bẹ̀rẹ̀ sí ní káàkiri ni màá lọ sí báràkì àwọn air force màá lọ sí ti àwọn kọ́sítọ́ọ̀mù màá máa káàkiri lọ sọ́dọ̀ àwọn aláìláìf mo tún ṣe díẹ̀ pẹ̀lú àwọn late Crosside Juba under Sunny Dido mo bá wọn play mo ṣáà gather experience káàkiri because music ìwà ó require pé kò lè mú chord kò kàn ṣe pé kò máa ṣe fingerings lásán you must play òun láti lè play àwọn passing chords tẹ̀lé orin so which I try mo force ara mi mo ṣáà mọ̀ tó yẹ pé tí n bá gbọ́ pé musician kan perform pé Oniguitar ó gbóná gan so máa débẹ̀ máa ti kọ́ study ẹ̀ máa wo nǹkan tó ń play nígbà yẹn tí bá ti mu small stout kan máa kàn dìde ni máa lọ excuse guitarist yẹn ní band yẹn máa gba guitar yẹn ariwo ata thousand so bí ni àjọ yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn to the extent tó yẹ pé èmi ò sínú band yẹn o bẹ́ẹ̀ tí n bá gbé gìtá lẹ̀ tí n bá ní mò ń lọ tẹ́rẹ̀ wọ́n sì ń lọ níṣẹ́ náà máa ti ọwọ́ bá kò tí tán máa fún mi lówó. ṣe bàbá ó ṣe pàtàkì ká mú bá ṣe mú yẹn kò kàn ṣe pé dọ̀bẹ̀ lẹ́nì ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti ṣẹlẹ̀ bàbá tó bẹ́ẹ̀ ṣé gìtá yìí fẹ́yàn tó bá ń wòyìn lé tó wò pé àbẹ́ ṣe ń sọ ń dùn mọ́ òun ṣé èèyàn lè kọ́ kéèyàn dẹ̀ mọ́ ta dáadáa ṣé lè kọ́yàn kó dẹ̀ mọ́ dáadáa sá ní gìtá yìí. mo lè kọ́ ọ̀yàn tó máa mọ̀ ọ́n ta both theory and practical part of it but o máa gba time ẹni yẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní ìfẹ́ pé nǹkan tó ń fẹ́ ṣe nìyí
a kọ́ gìtá ní ọwọ́ tó le àwọn gìtá tá a fi kọ́ gìtá ó yàtọ̀ sí àwọn ilé àwọn tí fret ẹ̀ tó bá rí guitarist ń gbà yẹn ọwọ́ ẹ̀ ló máa fi mọ̀ because gbogbo ọwọ́ ẹ̀ ó máa gbẹ tó yẹ pé ó máa tà pa sí so. sọ̀rọ̀ yẹn le ni àbí. àwọn Egmont guitar ń gbà yẹn wàá ṣàfẹ́ tẹ nǹkan tó yẹ pé èyí tá à ń tẹ̀ sí tó yẹ pé ọwọ́ kan ló máa dáhùn yẹn ó máa tẹ̀ mọ́lẹ̀ tí ó dẹ̀ gbọ́dọ̀ sọ gbọ́wọ́ ru ẹ̀ tó fẹ́ ta yẹn ó fẹ́ kó sound well. So that's just it. So tí wọn bá fẹ́ kàn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe jẹ́ professional báyìí àtòṣù mélòó ń gbéyàn tí ò tẹ̀ mọ́ nǹkan ẹ̀rá tó ń wò yín gbà mo dẹ̀ fẹ́ kí 1000 wire kọ́ mi ní kíní gìtá tó. Ó depend gẹ́gẹ́ mo ṣe sọ wà á kọ́ fall in love gbogbo nǹkan tí o bá fẹ́ ṣe òun láti kọ́ fall in love pẹ̀lú ẹ̀ pé mo fẹ́ mọ̀ so o dẹ̀ ní kọ́ nǹkan tí many band leaders ìgbà tí mo di professional mi kì í play ó wà ń bẹ̀ yẹn lórí stage so bet mo mọ̀ gan kò sẹ́ni tó kọ́ mi bet tí many band leaders tó akọ́lọ̀ fọ̀run kẹ́ Wálé Adé you see ńgbà tó kú on school ọ̀dọ̀ mi ló wá ọ̀dọ̀ Ayọ̀ Adé yẹn ló wá pé káyọ̀ Adé kọ́ ní gìtá Adé wá ní òun ò lè ráyè kọ́ pé bet òun á sọ fún 1000 wire guitarist pé kó kọ́ ó máa wá láti Pedro wá bá mi ní Songasi mò ń gbé ńgbà yẹn so many band leaders nǹkan mi wà tí Sunny máa play lórí gìtá Tóbe máa play lórí gìtá táwọn band leader yẹn máa play ẹ̀ wrongfully máa sọ fún pé no kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni màá ṣẹ̀ wá I did that. So ẹ lè kọ́yàn kó kọ́ kó dẹ̀ mọ́ dáadáa tó bá ti nífẹ̀ẹ́ sí dáadáa. tó bá ti nífẹ̀ẹ́ sí bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá ìrìn àjò yẹn náà sì ń tẹ̀síwájú náà ẹ jẹ́ àmú ti ìkànnà wa Àgbà Oníjùjú náà ní tí ẹ bá ṣiṣẹ́ ẹ̀gbọ́n wa bàbá wa Segun Adewale báwo ni ìrìn àjò yẹn báwo ló tún ṣe jẹ́ torí àmọ́ pé wà ní ẹ̀yìn wọn tẹ̀jọ́ ṣe báà yànnà náà bí ìrìn àjò bó ti jẹ́ tí wàá fi ọ̀dọ̀ wọn mọ̀ kọ́ ara láfẹ́ máa gbọ́ kégbà ó ní ti kí Sunny à ń bọ̀ àmọ́ bá ṣe máa ń ṣe ń bí a gbọ́dọ̀ tó ni tó náà bàbá wa ní tàn àdẹ̀gbọ́dọ̀ bẹ́ òun ni ẹ bá sọ bí yẹn ṣe jẹ́ sà. Segun Adewale nígbà tí òun àti Shina tán split tó ní kálukú lọ ní báǹdì tiẹ̀ so ni wọ́n dá ẹgbẹ́ Segun Adewale lẹ̀ so ngbà yẹn the first record tó kọ́ ṣe gbọ́rọ̀ mi ròye dákun o bàbá o má jẹ́ ń tẹ́ I wasn't there but guitarist tí ó play sí ìyẹn wá láti Ìbàdàn ìyẹn wà ní ọ̀dọ̀ Àpólà King wọ́n pe orúkọ ẹni Lankwa so but the way bí ó ṣe ń treat bóyá kò ń wá sí ṣó ṣáà ń disappoint wọn ṣá so àwọn ọ̀rẹ́ mi tán wà ní tí wọ́n wà ní ọ̀dọ̀ Ṣẹ́gun ẹ̀ wọ́n sọ pé ẹ̀jẹ̀ ń lọ 1000 gbèrè nìkan so bí wọ́n ṣe wá bá mi ní Abiodun ni then I was living at Ṣómólú ní Abiodun Street so bá a dẹ̀ ṣe jọ sọ̀rọ̀ nìyẹn wọ́n á ní kò sí problem bá wá sí báńdì wọn àkọ́kọ́ ṣe rẹ́kọ̀dù láyé lọ́run kò sẹ́ni bí Jésù wọ́ lọ́lọ́run mi so mo play síbẹ̀ láti ìgbà yẹn mo play títí wọ 86 fún. ọdún mélòó lè pẹ̀lú wọn. From 1980 to 86. Dàgbé 86 ni. àmọ́ ẹjọ́ ṣàwó púpọ̀ tó di pé tún jọ travel káàkiri gan báwo làwọn àrìn àjò yẹn ṣe lọ tó dìbò pé jọ lọ London jọ lọ gbogbo ẹ̀. ó rí opportunity láti tí àwọn òyìnbó sign ẹ̀ ọ̀nà àwọn Stance African Music àwọn yẹn wọ́n sign ẹ̀ as an artist so àwọn yẹn ni wọ́n kọ́kọ́ gbé wa lọ sí London 1983 so a lọ sí London nígbà tó di 1984 a tún lọ gbogbo àwọn Britain yẹn àwọn European countries yẹn ibẹ̀ ni márùn promoter yẹn ṣiṣẹ́ dé tán gbé Ṣẹ́gun lọ ibòmíì tán ti ń sọ òyìnbó gan a lọ ń ṣe concert ibẹ̀ so ìgbà míì a máa ń travel lẹ́ẹ̀mejì lọ́dún a ti lọ ṣeré ní London rí tó yẹ pé ní lọ́jọ́ Thursday tó yẹ pé Friday ẹ̀ báyìí a wá sí Naija
a fẹ́ ṣeré sátidé tá a tún parí eré sátidé yẹn tán báyìí a tún padà sí lọ́nà so we were so busy then. lóòótọ́ 1000 bẹ́ẹ̀ ṣe nìyẹn. bẹ́ẹ̀ni so kò ń and then ngbà yẹn dẹ̀ ni kò sí visa pé visa le port of entry ló ti náà ti máa lu visa fún ẹ a sì wà ní under commonwealth ngbà yẹn tí ò sí pálí ẹ̀ ló kàn máa wà up to date tán máa lu so. gbogbo bá tẹ̀ ń sọ yìí sà torí àwọn tó ń wò ètò yìí náà àwọn ọmọ kékeré wà tó ń wò yín gẹ́gẹ́ bí bàbá iṣẹ́ yìí ṣé gbogbo bá tẹ̀ ń sọ ìtẹ́nẹ́ wọ báǹdì Segun Adewale kan tẹ́nẹ́ ń travel tẹ́nẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ṣé agreement wà ṣó ní nǹkan ọwọ́ tẹjọ wà ń pé iye tó tọ́ sí ń rèé o iye tẹ́ ń gbà rèé o báwo nìyẹn yìí bá ṣe pọ̀ yẹn ló ṣe jẹ́ ẹyọ ọ̀nà náà fún wa tán wà níta. but kíní yẹn ti wà tipẹ́ even kí n tó dé ọ̀dọ̀ Segun Adewale ká tó jọ máa play ṣe rí nígbà tí nídìí jùjú yìí nǹkan tèmi gbọ́njú bá ń bẹ̀ ni pé wọn kò sí chairman kò sí band leader kò sí anybody captain náà ń pe ẹni tó ń kọrin captain yẹn dẹ̀ ni the total gross of money tẹ́ bá ti make báyìí ìsídà orí ready recorder ni oníkálukú máa wà ìwọ tó ń play part yẹn wọn ti iye báyìí ló máa gbà o captain himself tó ń lead the band. the owner of the band ẹni tó ní band lẹ́sọ̀ yẹn. ẹni tó ní band yẹn most wọn máa gba 25 kobo lórí 2 naira wọ́n ti ná 2 naira gbà yẹn lórí wọ́n ti ná náírà gbà yẹn 2 naira àwọn ẹni tó bá tẹ̀lé ìyẹn lè máa gba bíi sílè kan àbọ̀ èyí tó bá tún tẹ̀lé wọn tó tún pa ọ́ lé wọn yẹn lè máa gba bíi sílè kan so bí wọ́n ṣe so it was good then ó wà pa kò sí cheating lọ so but owó charges o ngbà yẹn gan owó charges àwọn báǹdì máa ń mọ̀ ń pa ẹ̀ débi pé tán bá yọ gbogbo expenses wọn wọ́n á tún wá mú yòókù wọ́n á tún dàpọ̀ mọ́ owó tá a máa pa tá a máa pín so ó ti wà pẹ́. sọ̀rọ̀ owó àbí nǹkan kò dájálẹ̀ láàrin ẹ̀rín àti ọ̀gá yín Segun Adewale kó tó di pé kúrò màmí kí ló fà á tẹ́ fi kúrò. tí Segun yẹn ṣẹ́mọ̀ tí èèyàn bá ti ní mi mọ most nínú nǹkan tó pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ kò sí agreement tí òun ló sign contract pẹ̀lú òyìnbó so òun ló dẹ̀ mọ bó ṣe ń deal pẹ̀lú wọn you understand me tí ẹ mọ̀ gbogbo àyẹn náà tá a bá ti gbọ́ pé à ń lọ lu òyìnbó inú ẹlòmíì máa dùn ni ẹni tí ó bá dẹ̀ lọ opportunity tán bá mú lọ ìbànújẹ́ ló máa wà tí inú ẹ̀ ò ní dùn ẹlòmíì tí ṣe rí is music ìgbà yẹn mo rí ẹni tó yẹ pé ó kàn sọ pé kí band leader kan kó kàn fẹ́ yàwó fóun wípé òun ò ní ìdí owó mistake tí àwọn èèyàn ṣe sẹ́yìn nìyẹn o mo rẹ́ni tó ń sọ pé kó ń ṣáà wà nù ẹ ti understand mi kó ń ṣáà wà nínú òun ò ní ìdówó pé kán ṣáà fẹ́ yàwó fóun wọ́n á wò pé irú èèyàn burúkú ni mo forúkọ bo báǹdì yẹn láṣìírí ó dẹ̀ wà nù báǹdì yẹn kì í ṣe pé wọ́n ń fún lówó ṣùgbọ́n kò kíá fún owó ó ti like music ó dẹ̀ tún like fame tí báǹdì yẹn ní wípé kó nǹkan máa bá wọn jórúkọ ṣá ó kó bá most musicians and then the band leader themselves wọ́n á lọ mú ẹni tó yẹ pé tí ò bá sí ní show tí ò bá wá bí eré kò important òun náà máa fi jẹ captain so ìwọ guitarist ìgbà tí captain tí ò complain báwo ni tiẹ̀ ṣe wá jẹ́ so wọ́n fi yẹn mú yàn mọ́lẹ̀ gan you see those are the things but nǹkan tó mú mi kúrò lọ́dọ̀ Ṣẹ́gun is wípé èmi tèmi ọ̀nà mi sì jìn musically and then ibi tí òun ti fẹ́ tó ti rí kọsẹ̀ wá yẹn I don't know kọ́lọ̀ ń darí gbogbo wa but èmi fẹ́ mo wà ń lé mi lọ bá Sunny Ade pé mo fẹ́ bá Sunny Ade ṣeré. ibẹ̀ là ń bọ̀ báyìí sí pé báwo ló ṣe pàtẹ́ kúrò lọ́ba Segun Adewale lẹ́wà lọ́dọ̀ King Sunny Ade. mo kọ́kọ́ dúró sílé mo wà into production máa lọ sí studio káàkiri you know mo produce mo ti dọ́dọ̀ sàn nígbà mo produce Emperor Peter Gbénga Adébóyè first record ẹ̀ tó kọ́ ṣe àwa là ń play ẹ̀ títí bẹ̀tí nígbà tó dorí discovery ẹ̀ mi mo produce ẹ̀ yeah you see so nǹkan tí mo ṣe nìyẹn Sunny wá ránṣẹ́ sí mi
ni wọ́n wá pè mí. ṣé ti mọ̀ wọ́n gbà yẹn ẹ ti mọ̀ kí n Sunny Ade ń gbà yẹn rárá. mi ìmọ̀ máa ń lọ pàdé bọ́ba aládéníyì nílàjẹ mo mọ̀ face to face o bẹ́ẹ̀ ni ní ìbáṣepọ̀ kankan. ní ìbáṣepọ̀ kan máa lọ ń bá ní early 70s yẹn máa lọ ń bá bọ́ba aládéníyì nílé màá tún lọ sílé ẹ̀láyé tòrò màá tún wá sí làjẹ màá máa wò ṣá òun ṣáà ní pẹ́ńtọ̀ mi ṣá because gbogbo lines kò sí orin tí Sunny lè kọ láti ìgbà kékeré gbogbo solo part ẹ̀ mo mọ̀ ó mọ́ra nǹkan tí ó túbọ̀ fún mi ní chance nínú báńdì Sunny ìhòkó tó èmi gan máa tún rán létí nǹkan mi ìpè báyìí ló ṣe lọ so that's just. ẹni kí Sunny Ade wá ránṣẹ́ pè yín pé. yes pé òun fẹ́ kí n máa bá ń play so mo wá lọ rí wọn ní àríyá wọ́n wá kì mí mọ́lẹ̀ wọ́n gbé mi lọ sí studio ní Decca bí ìgbà tó yẹ pé o fẹ́ kéèyàn máa bẹ́ẹ̀ play wàá ṣàfẹ́ mọ bí o fẹ́ ṣe audition fún yín o ti gbọ́ iṣẹ́ yín dáadáa iṣẹ́ mi sẹ́yìn lọ́dọ̀ Segun Adewale o bet o fẹ́ confirm ẹ̀ bá gbé mi lọ sí studio adé studio ó ní kí engineer kó gbé téèpù sí wọ́n gbé téèpù ìyá lalábàárò òrìṣà bí ìyá kò sí láyé so ló bá ní kán fún mi line pé kí n play ní bá ní okay náà bá gbé téèpù yẹn sí mo ní ṣé kí n play ọwọ́ ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ní no ọwọ́ yín ní kẹ́ play okay mo play mo ṣe ń play lọ báyìí ó kàn ní kí láàkì stop téèpù ni ó kàn já pọ́ọ̀sì ọwọ́ girlfriend ẹ̀ gbà ó wá lórí síìtì ń bẹ̀ wá náwó fún mi. ni wọ́n dùn sí nǹkan tẹ́ta yẹn. inú ẹ̀ dùn sí ìgbà yẹn náà ló ti ń sọ pé inú báńdì wọn pé ṣe lè bá wọn play pé báyìí náà ṣe ń pín owó ọ̀nà mẹ́ta náà fi ń pín owó ọ̀nà but it wasn't like that when the game was going on. Ugbe yí padà rẹ́kọ̀dù olè àkọ́kọ́ bá King Sunny ń pẹ́ àkọ́kọ́ tọ́kẹ́ máa kọ́ bá wọn kó rẹ́kọ̀dù. Massive God ni and then Massive God yẹn nígbà after tó ti gbé mi lọ ṣe tó ti lọ wọ́wọ́ yín wò tó ti lọ wọ́wọ́ mi wò wọ́n wá ń pè mí but ọkàn mi ò sí bẹ́ẹ̀ ọkàn mi like band yẹn wípé bóyá mo fẹ́ darapọ̀ mọ́ wọn. ṣé ẹ̀ láìkọ̀ wọn tẹ rí ni àbí ẹ̀ láìkì King Sunny àbí kílẹ̀ dé ọ̀ ti ṣọ̀díṣọ̀n fún yẹn ti pass kí wá ló tún fà tẹ́lẹ̀ láì band. ok ìdí ni pé band yẹn ngbà yẹn bí wọ́n ṣe tó yẹ pé anybody tán bá kọ́ gbà àfi kó gbára ẹ lẹ̀ láàrin àwọn ilé ń gbóná ń gbà yẹn. kò dẹ̀ ràn Sunny ò ràn yàn iṣẹ́ tó bá mo rí bọ̀bọ̀ kan wà guitarist ni òun náà kọ́ gbà kan tó gbà mí ó wà ní New York nísìnyí so ngbà tèmi wá dé. àwọn talẹ má bínú bàbá mi àwọn talẹ bá ní tó jẹ́ àwọn band members tẹ bá nígbà tí ẹ dọ́dọ̀ King Sunny ló ṣe pàtàkì ká mọ àwọn tẹ bá ń bẹ gbà. mo bá Ṣẹ́gun Ìlọrí èmi Ṣẹ́gun Ìlọrí ló ń play line mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ it's just the first railway recreation tí a ṣe ní 87 wọ́n lọ tọ́ yẹn wọ́n mú mi dání and then that wasn't Sunny Ade promise sí mi so ni ó wá di recreation yẹn bá a ṣe dé recreation yẹn báyìí ó wá mú yúnífọ́ọ̀mù tí wọ́n ra báńdì ra yúnífọ́ọ̀mù ó kàn já yúnífọ́ọ̀mù ti Ṣẹ́gun Ìlọrí gbà ni ló bá ní kí n wọ̀ pé kí n bọ́ sórí stage ní bá dẹ̀ bọ́ sórí stage ó wá gbé gìtá ó wá ní kí Ṣẹ́gun máa play part tenor wípé sólò mi ni Ọlọ́run wípé sólò mi lòun fẹ́ gbọ́ so ó ní tó bá ti ní wáyà báyìí máa tún dábòlẹ̀ so a tún wá jó lọ sọ́dọ̀ Ṣẹ́gun ni ṣe bí gìtá ló wà lọ́wọ́ ẹ̀yìn ìwọ náà ò ta àtúnjú so it's like máa fi orí so Ṣẹ́gun Ìlọrí nìkan lè dárúkọ mo fẹ́ mọ̀ wọ́n band members tẹ bá níbẹ̀ nígbà tẹ dé band King Sunny Ade ńgbà yẹn. mo bá Àkànbí Moses mo bá Matthew Ọlọ́jẹ̀dé ta ni Àkànbí Moses ìyẹn ni drummer àgbà eléré nìyẹn ìyẹn ni drummer mo bá Rasaki gbẹ mo bá wọ́n pọ̀ the new African beats ni mo wà but àwọn old African beats ṣì wà nù báńdì kì í ṣe gbogbo wọn ni wọ́n bàbá Fẹ́mi ó mọ́yẹ̀ lánàá ó wà ń bẹ̀
Fẹ́mi Owómóyèlá wà ń bẹ̀, Gbàdúrà Babátọ́lá wà ń bẹ̀, who else? Wọ́n pọ̀, John Akpan, Akin Ajayi, Jonah Williams, gbogbo wọn náà, yeah, those are my colleagues. Merciful God yẹn wá lọ dáadáa, báwo ni ó ti ṣe wá lọ ìrìn àjò, báwo ló ṣe lọ, èwo lẹ tún ṣe lẹ́yìn the Merciful God yẹn? A ṣe the child la ṣe. So that orí Merciful God yẹn, ìgbà tán máa share royalty, you know, I was paid 1,000 naira. Ná fún mi ngbà yẹn. Kò sí any, you know. Kò sí pa agreement kọ́kọ́ wà bẹ́ẹ̀ pé báyìí lẹ máa gbà. 1,000 yẹn náà mo rí gbà. Then the second record, mi ìgbowó rárá, wọ́n fún wa ní royalty. The third record, Destiny, àwa tá a ṣe Destiny yẹn, Sunny kó wa lọ látèkó lọ sí Ìbàdàn lọ́lọ́jì wa ni la fi rìhásì Destiny yẹn. Nígbà tá a parí rìhásì yẹn la ṣe wá sèkó wá record. So bí yẹn ṣe. Ìròyìn yẹn ń kọ royalty lọ ṣe ẹgbà royalty yẹn. 800 naira ni wọ́n fún mi. You know, o lè bá. Kí ni báwo lẹ ṣe ń pín owó? Ẹ ṣe live káàkiri pẹ̀lú King Sunny Ade. Rẹpẹtẹ. Kò ṣeé kà gan. Rẹpẹtẹ kò ṣeé kà. You know. Báwo lẹ ṣe ń pín owó yẹn? Kí ni agreement yẹn pé tẹ́ bá ti lọ ṣe live, tẹ́ bá ti di pé ẹ parí, what's the sharing formula like? Kò sí agreement yìí o. That's why tí wọ́n fi bó ṣe wù wọ́n ni. Bó ṣe wù bandida ló máa, you know. Kì í ṣe ló máa pín. Total gross of money. Mo wà lára àwọn tó ń ka owó. Okay. Ti ilẹ̀ tọ́lọ́ mo wà lára àwọn tó ń ka owó. Bẹ̀tẹ̀ àwọn elders tá a bá ń bẹ̀ yẹn fúnra wọn. You see, òun mo fi sọ pé díẹ̀ lọ́wọ́ ọ̀gá, púpọ̀ lọ́wọ́ àwọn boys. Nǹkan àfọwọ́fà ni, because ńgbà tí wọ́n jẹ́ band leader tó yẹ pé wọ́n ló ń kọrin, tí Sunny bá ń kọrin, anybody tó bá mú anything lórí stage, bí Sunny ṣe rí yẹn, tó bá ń wo ojú ẹ̀ ká gbogbo band. Ṣé téèyàn bá jówó lẹ́yìn náà ṣá fẹ́ mọ̀ ni? Wọ́n máa mọ̀ ní lóòótọ́. Ó máa mọ̀ èyí tó bá rí ni o, tó bá rí kò dẹ̀ ní sọ̀rọ̀. So ti yé yín sìn, because ọkàn. Torí mi máa ń wo àwọn owó yẹn tó bá ń kó sínú àpò yẹn, ẹni tó ń kó sínú bí àmà gbádùn bó kó wọn lè mọ̀ pé ó kówó. Ìyẹn gan ò lè dédé jí owó bẹ́ẹ̀ yẹn, but àwọn tó ń play lórí stage ẹlòmíì iye tó ń gbé bọ́ọ̀lẹ̀ gan, ṣó ti yé sìn. Nígbà tẹ́mi náà wá wò pé gbogbo bí wọ́n ṣe ń ṣe yìí, Sunny ò dẹ̀ lè Sunny ò ń bá anybody jà ìpè bóyá òjì owó òjì owó, because ọkàn àwọn ti balẹ̀ pé kò síbẹ̀ ṣe jí tó, gbogbo total gross tó bá wà ní àpótí yẹn 50% ní tòun, so kò kàn. Èyí tó kù tẹ́ bá jí náà, tó kù náà lè máa pín mọ́ra yín lọ́wọ́. So nígbà tó bá fún wa 50% yẹn, about 30 or 35 people ló wà lórí iṣẹ́, so àwa máa pín. Ìkùnsínú dẹ̀ ń wà ń gbà yẹn. Ìkùnsínú dẹ̀ máa ń wà. So òun mo sọ pé ó pọ̀ lọ́wọ́ àwọn band members. Ẹ̀yin ò dẹ̀ ń ṣẹni tó lè sọ kí ọ̀gá oyè tá à ń pa yóò tó wa nǹkan wọn tó lè sọ ò dẹ̀ sọ. Torí ṣe pàtàkì ká mọ bí kíní yìí ṣe ń lọ nínú band kó lè yọ wọn ará alẹ́ ni mo ṣe ń béèrè kó gbére sà. There was a time ngbà tí mo rí bí nǹkan ṣe ń lọ, Sunny Ade wá ní kí báǹkì lọ sí vacation kan, lọ sí holiday, wípé kán má gba show, ó dà pé fún oṣù kan ni. So mo wá rí mọ̀ pé mo ti play fún like 3 years, so èmi gan ti di. ẹni tí wà ń bẹ̀. But bí nǹkan ṣe ń lọ láàrin ẹgbẹ́ bọ́n ṣe ń ṣòwò, èmi ò like báwọn elders yẹn ṣe ń ṣe, because kí làwọn elders ń ṣe sàṣẹ rí pọ́n yọ wọn nǹkan kan ni àbí wọ́n ń gbàjú yín lọ àbí. Okay, number one, wọ́n á make owó lórí stage tí ò sẹ́ni tó máa sọ̀rọ̀. Tó bá náwó fún wọn yòó mi. Tó bá náwó, ẹlòmíì máa ṣí owó lórí Sunny báyìí. Àpò ló máa lọ. Á dẹ̀ kó sápò ẹ̀. Sọ̀rọ̀ mi ti ọ̀gá eléré dẹ̀ rí yẹn, ṣé ti understand mi? But òun ti mọ̀ pé owó yín náà lẹ́ ń kó. So ti yé yín, àwa dẹ̀ ní àwa ò rí. Ẹ̀yin kàn ń ṣiṣẹ́ ni. A kàn ń ṣiṣẹ́ ni. Ẹ̀yin lọ́sọ̀ yìí sí. So àtún wá fẹ́ pín owó ńgbà tán bá fún wa lówó tán. Owó tán fún wa yẹn. Manager tún wá sọ pé ká máa yọ 15% nínú owó tó kàn wá 50% tiwa 20% wọ́n á tún máa yọ
wípé àwọn ń bá wa save ẹ̀ wípé tó bá di ending of the year tá a bá ṣeré recreation wípé a máa share nígbà bá di January 1st official tán máa fi ka iye tí nígbà tá a bá béèrè owó official tán máa kọ bọ́n ṣe náwó sí rẹpẹtẹ báyìí ni wọ́n á end up wípé bíi 200 ló máa gba 200 naira so gbogbo yẹn lèmi rí so ìgbà tán ní kí báńdì lọ sí vacation yẹn wọ́n á ní opportunity ni láti bá Sunny Ade sọ̀rọ̀ fúnra mi pé kí n sọ nǹkan tí mò ń rí pé kò tẹ́ mi lọ́rùn tó wà lọ́kàn yín so wọ́n á sọ fún mi pé ó ń bọ̀ láríyá lọ́jọ́ kan mo wá lọ sáríyá bó dẹ̀ ṣe dé mo ní ẹ̀sà ẹ̀yin ni mo wá rí o ó wá ní báwo ni pé kí ni mo ní ọ̀rọ̀ bí báǹdì ṣe wà lèmi wá sọ fún yín o ṣó ti yẹ yín sì pé bẹ̀t kò tẹ́ mi lọ́rùn o ó wá ní wípé ó ṣe ní láàánú pé báǹdì tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀gàn wọ́n wà ní vacation orí mi dàrú ni pé ìwọ mo ń bá ṣiṣẹ́ náà báwo ni mi ṣe nílé kí n ṣàlàyé ara mi bí nǹkan ṣe ń lọ because you are the leader. so mo bí náà ṣe dákẹ́ ní mi wá sọ anything mọ́ ó kún ni o ó dẹ̀ fa ni o nígbà tí mo wá sọ ẹ̀dùn ọkàn mi àmì ẹlòmíì ẹ fẹ́ mẹ́nu lọ́bẹ̀. mi fẹ́ mẹ́nu lọ́bẹ̀. ó kì í síbẹ̀. bẹ́ẹ̀ Sunny rí everything ṣùgbọ́n ó mọ bóun ṣe máa mú wọn òun mo fi sọ pé díẹ̀ lọ́wọ́ band leader púpọ̀ lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ ṣe ń yànnà náà fún wa yìí àtẹ̀mí àti láwálẹ̀ àtàwọn ń yé wa tòró dà ń pé àárín bí ní àtúnyẹn ṣe lọ ń gbé bóyá Sunny rí pọ̀ àwọn èèyàn kọ́kọ́ di ṣọ̀wọ́n kankan lọ́dẹ̀ ń dúró di àsìkò tó náà máa gbé gbèsè kan àmọ́ ẹja tún fìyẹn lẹ̀ bàbá ẹjọ́ travel lọ lóyìnbó bọ́ọ̀nù ìrìnàjò yẹn ṣe lọ ìgbà ọlẹ́kọ́kọ́ tó travel wọn bólẹ̀ dé ẹ wá dàbí pé gbà tí lára travelling yẹn náà lẹ́yìn náà lè sọ pé ẹ̀yin náà ju lẹ́tà lẹ́bà mi yànnà nú ẹ̀ kó lè rán ayé alẹ́ náà bó ṣe ń lọ sà. wọ́n máa ń sọ pé èèyàn ń bọ́lẹ̀ lẹ́yìn eléré mi lè bọ́lẹ̀ ní ìlú aṣálẹ̀ kìdẹ̀ ń ṣe pé ẹni tí mò ń bá ṣiṣẹ́ bíi pé kò mọ̀ ń pa ẹ̀ ṣó ti yé yín ó lè máa mọ̀ pé this is my nǹkan tó wà lọ́kàn yín but ìwọ ọmọ ìgbà tẹ sọ pé ọmọ ìgbà tí mo kí ni ìdí. ìdí ni pé ńgbà tí àwọn promoter tán bá ti lease owó tán máa tó tí wọ́n bá ti gbé owó fún band manager èmi gẹ́gẹ́ bí ẹnìkan iye tán fi bẹ̀rẹ̀ fún mi lọ́sẹ̀ was $200 àwọn kan dẹ̀ wà 350. ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́fín réètì yín ni àbí. irọ́ o àwọn kan máa ní àwọn ti pẹ́. ẹlòmíì tó ń kọrin lọ́dọ̀ Sunny tí ẹnjìníà bá sólò láìní ẹ̀ fún wà sọ́rí fún ni pé kí lélẹ̀ nǹkan tó ń kọ ẹ ti understand mi sí bẹ́ẹ̀tì kéèyàn fò. so $200 lọ. náà fún mi lọ́sẹ̀ kò dẹ̀ tẹ́ mi lọ́rùn. okay. so ṣẹ́yìn lówó yín kéré jù ni. pẹ̀lú àwọn ọmọ tí wọ́n gbà lẹ́yìn wa wọ́n jọ ń fún wa ní wọ́n rètò àwọn tán já gbàgbà yẹn wọ́n jẹ́ sẹ́ẹ̀tì kan ṣó ti yé yín sìn bẹ̀tà àwọn tán gbà pẹ̀lú mi pẹ̀lú àwọn tán dé lẹ́yìn mi a jẹ́ the same kìíní náà fún wa. àwọn àpapọ̀ yẹn ń gbà tó èlò. èyí tó máa gba 350 even most of it wọ́n ń jẹ́ ká mọ̀ tówó bá pa wá pọ̀ undisclosed ni. so bí ìgbà tó yẹ pé wọ́n ti mọ bọ́n ṣe ń play. mo ń gbádùn yín bí ìtàn yẹn ṣe wó ṣe di pé. o lè lọ bá Sunny pé ẹ gbọ́ báyìí ni owó nǹkan tí mánéjà ẹ̀ bá sọ fún wa ọ̀nà làbẹ́gẹ́ so gbogbo yẹn náà mi wà into it ó di nígbà tún di 94 yẹn ta travel lọ sí America so mo pé 200 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ̀dẹ̀ báwo lẹ́dẹ̀ ṣe ń ṣeré iṣẹ́ ọjọ́ kan ní àbọ̀jọ́ méjì. ojoojúmọ́ ni ọjọ́ tá a bá ṣeré báyìí máa fi travel ni ojoojúmọ́ ni kò sí sinmi. ọjọ́ tá a bá ṣeré a máa fi travel ni and then the money was coming in bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá máa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ ẹ wò ká bẹ́ẹ̀ ní 93 ó dà pé báǹdì fún rẹ̀ ló sponsor ara ẹ̀ lọ sí London so tá a lọ ṣe rẹ́kọ̀dù
kò ṣe pé promoter. kì í ṣe promoter so ó dà pé báńdì fúnra ẹ̀ lọ he paid us £50 lọ torí kò sówó àdẹ̀ṣe rẹ́kọ̀dù ń bẹ̀ everybody wálé. ṣé kò sówó ni sẹ́yìn lè máa rówó ni kí ẹsẹ̀ ọdọọdún ni kí ẹsẹ̀ ń pa owó kí lẹ́nu pé kò sówó. irọ́ because kò sí show fún wa ní London that time. nígbà yẹn ẹ̀kọ́ lọ ṣe rẹ́kọ̀dù torí recording la lọ ẹ̀kọ́ lọ fún. so ìgbà alẹ́ wa gbègbè sẹ́yìn gbẹ̀ ṣe mọ́sẹ̀ báwo ló ṣẹlẹ̀ báwo ni kí ni ẹ̀yọ̀ lọ́nà fún wa ara lé. a lọ play ní Chicago a lọ play ní Chicago meanwhile ọ̀rẹ́ mi kan wà àbúrò musician náà ni kí n má dárúkọ musician yẹn ó jẹ́ childhood friend mi ó wà ní Detroit ó dé lọ́jọ́ yẹn ó ti lọ gba ó ní tó bá jẹ́ pé akátàhùn kò ní jẹ́ kí kò ní gbà kájọ gbé so mo ti decide pé no mi ò bá Sunny padà lọ sílé so ó wá ti lọ book hòtẹ́ẹ̀lì ó ti sanwó ọ̀sẹ̀ 6 síbẹ̀. fún yín wípé ká parí show wa wípé kí n kàn máa bọ̀ ní pé tó bá jẹ́ pé akátá ò ní láìkì kìíní so ìyẹn mò ń rò bẹ́ẹ̀ tí nígbà tí mo wá dé Chicago mo wá rí àwọn èèyàn tó wà pa tí mo mọ̀ pé àjọ wà in the same line so bí wọ́n ṣe ní mo ṣe ní wọ́n ní mo ti ní màá bó tiẹ̀ jẹ́ pé máa padà sí Detroit o wípé kí n tiẹ̀ sì kúkú dúró nọ́mbí so a dẹ̀ dé soundcheck mo kàn wá rò pé a fẹ́ lọ sí Europe ní ọ̀sẹ̀ kejì ẹ̀ so ní bá pe manager wa tour manager wa bá sọ fún pé wá mo need the passport mi fẹ́ gba passport mi because bí o tó bá yẹ pé mo rí I-94 mi mi ní bí anybody ní èrè anything so mo ní the passport mi ó ní kí ni mo ti fẹ́ ṣe mo ní àní mo ní ìdí ẹ̀ mo fẹ́ lò ó ṣe bí property mi ni so mo á ń yọ lẹ́nu ó lóun á yọ̀nà aṣọ ọ̀gá mo kàn dúró mọ́ lọ́rùn nígbà I need my passport so meanwhile Sunny Ade wà nù bọ́ọ̀sì ó wà nù bọ́ọ̀sì so ìgbà tó wá kúrò nínú hall tá parí soundcheck ó wá ní kó wọn á lọ fún mi passport mi ó wá mú briefcase ẹ̀ ló bá gbé jáde ló bá mú passport mi ló bá yọ lé mi lọ́wọ́ ní bá wọnú bọ́ọ̀sì bí mo ṣe rí Sunny Ade ń bẹ̀ nìyẹn Sunny Ade ní 1000 pé passport ẹ ló wà lọ́wọ́ ẹ yẹn pé passport mo ní passport mi ni mo ní mo fẹ́ lò ó so ṣe mọ̀ láì lámọ́lẹ̀ níbẹ̀ gan ohun kan ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ so that was the night a parí show tó báyìí mo ṣe you know. mo ṣe di pé ẹ tẹ̀síwájú ní ṣé Amẹ́ríkà lẹ́wà wà ń gbà ní abẹ́ padà wá sí kò bá ọ̀nà ìrìnàjò ní ṣe wá rí. Amẹ́ríkà mo wà Amẹ́ríkà mo wà nígbà tí you know it was so good then though every Sunday àwọn churches máa ń dùn mí ni kò sí every week tí ó jẹ́ pé lọ́jọ́ Sunday tí mi make bí $800 lọ́sọ̀ọ̀sẹ̀. sápò wọ́n eléyà wà ní brother Fọlá àwọn ṣe business kan ní weekend pé kí n gbà $40 $50 $100 máa nǹkan wà tó bá rí mi lẹ́ẹ̀mẹ́wàá lè dé $100 ni. kí lẹ̀ ń ṣe fún. bí pé mo ń play ni so n kò yálà organize band àwa tá a mọ owó ara wa we started playing. lamẹ́ríkà ṣé báńdì jùjú náà ni. báńdì jùjú ẹ ṣara yín jọ. the pioneers ni báńdì yẹn jẹ́ gbà. then lẹ́yìn yẹn nígbà tí ó di pé ṣe mọ̀ ẹni tó ti ní determination pé owó lòun wá sí Amẹ́ríkà ṣó ti yé yín ó lè pe èèyàn tẹ́jọ́ ń play ipe kẹ́ wá rí àásì o tó jẹ́ pé ṣe la kàn ń play nǹkan tá a ti mọ̀ rí ká kọ Sunny ká kọ nǹkan tá a mọ̀ bẹ́ẹ̀ mo á rí mọ̀ pé kò lè lọ mo ṣe organize mo á lọ ra instrument mo á organize àwọn báńdì mi à ń pè ní Circle of Stars. so Circle of Stars yẹn a pè bí àwọn ọ̀rẹ́ wa tá a pọ̀ rárá èrè dẹ̀ ń wá déédéé so èrè wa. ìgbélé bèsì ní Amẹ́ríkà ń gbà yẹn. Chicago mo bèsì mo wà ní. àmọ́ ẹ máa ń ṣeré káàkiri ni. a máa ń ṣeré káàkiri lọ play káàkiri kò tí ẹ pẹ́ even gan mo ní accident tó yẹ pé lára àwọn fans tí ó fẹ́ ṣe ìkómọ
tó ní bọ̀dá Fọlá ló máa kọrin fóun, bọ̀dá Fọlá ló máa kọrin fóun. ṣẹ́yìn tí ẹ̀yin lẹ̀ ń kọrin gbà èmi mò ń kọrin, èmi mò ń lead, èmi mò ń ṣe everything. ló bá ní bọ̀dá Fọlá l'accident wípé kò lè wọ́n ṣe discharge mi ni pé mo dẹ̀ ti ní audio equipment nílé tí mo fi ń ṣe recording. Obìnrin yẹn níbi tó like mi dé, ọmọ ìsàlẹ̀ Èkó ni wọ́n ní kó gbélére mi, ó lóun gbélére mi, ó ní kí brother Fọlá kó bá ń ṣe késẹ̀tì, ó ní késẹ̀tì tó bá ṣe ló máa jó sí ní pàtí hùn. So késẹ̀tì yẹn náà ó kàn fún mi láwọn orúkọ àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ mo kàn ṣe mo kàn fún ni, òun ló lòun pàtí yẹn o. So ńgbà tára dá tán, so mo tún á lọ ṣeré ní Kalamazoo bá ṣe bẹ̀rẹ̀ sí ní káàkiri, bó ṣe bẹ̀rẹ̀ sí ní pè wá káàkiri other states. So ìrìn àjò yẹn lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Báwo wá ló ṣe jẹ́ lẹ́yìn tó di pé inú mọ́tò ni ẹ fi King Sunny Ade sí tẹ̀yìn ti gbàdá, ìgbà ọlẹ́ tún wá ríra? Inú mọ́tò kan mo fi ilẹ̀ sí o. Mo dùn nínú gbàtàparí soundcheck. Gbàtàparí soundcheck ni wọ́n fún mi ní passport yẹn, mo wá wọnú bọ́ọ̀sì lọ bá Sunny Ade bẹ́ẹ̀ àti ìbẹ̀rẹ̀ show rárá. So ìgbà tí a wá lọ parí show. Ẹ̀kọ́ ẹjọ́ lọ parí show yẹn. A jọ parí show yẹn, a padà sí hòtẹ́ẹ̀lì wa gan. So that was. Lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ ṣe wá gbàtẹ́ ríra, báwo ló ṣe lọ wọ́n wá ní 97. mo lọ sí show wọn, mo take a picture. Nígbà tó wá perform tó wá perform after tèmi ti wà lọ. So nígbà tí mi ní so mo lọ bá wọn ní dressing room. Mo àjọ sọ̀rọ̀. Wọ́n dẹ̀ jẹ́ kẹ́ wọlé wọn bínú sí i. Àwọn wọlé. So mo àjọ sọ̀rọ̀, gbogbo àwọn band mate mi bẹ̀rẹ̀ akíra wa ṣe. Meanwhile Rasaki ti wà ní Oakland. So but mo aṣáájọ ṣeré ṣá, kò sí show tó wá sí ní Amẹ́ríkà tó bá ti play ní Chicago báyìí mo gbọ́dọ̀ máa yọjú síbẹ̀. So ẹ sì fílẹ̀ fún wọn pé ọ̀gá lọ̀gá máa jẹ́ ni, kò ń ṣe pé mo ní ẹ sì ń bá wọn lò nílò ọ̀gá yín náà lọ́jẹ́ àbí. ọ̀gá mi ni but ìgbà tí n bá lọ most of the guys tán wà ń bẹ̀ àjọ rap àjọ ṣe, ọ̀gá gan fún rẹ̀ màá pè wọn àjọ sọ̀rọ̀, so màá kí wọn àjọ so everything. Bá a ṣe kì í ṣe pé bóyá but mo mọ ẹni tí mo ní. Ṣé o ti yé yín? Ṣẹ́yìn máa wá sọ sí bá bèrè lọ́wọ́ yín sìn, ara yín náà máa wò, ṣe máa sọ pé ìpẹ́ ṣeré lẹ́yìn King Sunny Ade yẹn, báwo lẹ ṣe máa rè tẹ̀? Ṣe máa wò pé inú yín dùn pé ó ní nǹkan tó ṣe fún yín, máa wò pé kò yẹ kí ṣeré lẹ́yìn ọ̀gá yẹn, báwo lẹ ṣe máa fẹ́ gbọ́ látẹnu yín gangan? Okay. Ní tèmi o, títí tòótọ́, ní tèmi nínú báńdì yẹn mo gbára mi lẹ̀ láàrin àwọn àgbààgbà abẹ yẹn tó yẹ pé èmi nǹkan míì wà tí màá ṣe rúdlẹ̀ báyìí tí àwọn kan máa gbé gan Sunny Ade nìkan fi mí lẹ̀. Ṣé o ti yé yín sìn? Wọ́n níbi tí wọ́n di ọ̀tẹ̀dẹ̀ wọ́n máa lọ bá Sunny lẹ́yìn, wọ́n máa sọ̀rọ̀ fún Sunny, máa ní kan fi mí lẹ̀ sí tèmi ni. So mo fi yẹn respect yẹ. Ṣé o ti yé? But àwọn kíní ẹ̀ ti wà láti ilẹ̀ wá. Ṣe rí nǹkan tí àwọn fans ń cause, àwọn náà túnbọ̀ ń fa gbogbo ẹ̀ fún àwọn famous musician. You can imagine àwọn party sin à ń ṣeré fún olówó lára àwọn millionaire yẹn. Bóyá ìkànnú àwọn olówó yẹn ṣe nǹkan tí ò tẹ́ musician lọ́rùn, wọ́n máa sọ pé okay, màá dẹ̀ fẹjọ́ ẹ̀sùn ọ̀gá ẹ̀, màá dẹ̀ sọ fọ́gá ẹ̀ kó lé ẹ̀. Báwo ni inú musician ṣe máa rí? Ńgbà tí ìṣe pé inú báǹdì yẹn ló ti kọ́ṣẹ́, tó ti mọṣẹ́ ìwà professional ni, professional ó dẹ̀ rú. So wọn á gbé ìwọ màá dẹ̀ sọ fọ́gá ẹ̀ kó lé ẹ̀, màá ṣe gbá. Ṣe rí gbogbo àwọn kinní yẹn èmi ò láìkí ẹ̀ ní tèmi. Mi àwọn kan á sọ pé ọmọ Sunny ni
you know àwọn fans náà ń kọ àní ọmọ ẹ̀yìn ẹ̀ ọmọ kìíní kan bọ́n ṣe ọmọ fihàn ní èyí téèyàn deserve. lẹ́yìn ìgbà tí àwa ṣe bẹ̀rẹ̀ tí wọ́n bá ń play rẹ́kọ̀dù àwọn òsínbìsà lórí rédíò wà á máa gbọ́ tí presenter máa sọ pé that's Kiki Jan on keyboard that's also place wọ́n máa fọ́n credit lórí rédíò kò sí gbogbo yẹn. àmọ́ wọn ọ̀gá tí ń lọ jẹ́ kó rí bẹ́ẹ̀. báwo náà ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀. wọ́n ń gbé jáde wọ́n ń jẹ́ kó wọn ayé ọ̀gá mi ò tẹ̀ jẹ́ kí kàkà mọ ọgbọ́n ọmọ ẹ̀yìn ẹ̀ kankan rárá ọ̀gá mi ìdẹ̀rẹ̀ ó gbọ́n wọn ó gbé wọn sórí ni jẹ́ kí gbogbo wọn ní àmọ́. kódà mistake ni ó mọ́ra nǹkan tó affect juju music náà you know juju music ẹ̀yin náà ṣáà ti káàkiri ẹni àmì tí ẹ bá rí àwọn ok gbogbo àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ green sport àti international brothers àwọn Elishabi brothers àwọn eléré tán make name yẹn àwọn supersonic mélòó nu wọn ló èyí tó bá wà láyé ẹ lọ wo condition ẹ tó bá tiẹ̀ jọ tí ló mu gan ṣé gbogbo right ẹ ló dẹ̀ fi mọ tí ó tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ yẹn but wọ́n ní jẹ́ kí ọwọ́ ẹ tẹ right ẹ because tọ́wọ́ ẹ bá tẹ right ẹ wàá lè decide lórí ẹ and then nǹkan tí mo fi sọ pé sẹ́ẹ̀ ó pọ̀ lọ́dọ̀ àwa musician ìjọ tó dé bá ti dùn báyìí tẹ́lẹ̀ mi bá wà the next day wàá rẹ́ lómi ò máa jókòó sílẹ̀ ńgbà tó yẹ pé owó sì ń gbin lápò ẹ ti understand nísìnyí so gbogbo orú nǹkan bẹ́ẹ̀. ṣe sọ pé wọnú ra wọn náà ni ó wà fọ́gọ́ ó wà fọ́wọ́n tó ń bọ̀ ká ṣiṣẹ́ náà. nǹkan tí mò ń. àwọn tó wá ń wò yín báyìí sìn ìmọ̀ràn wọn lè máa gba because ẹ̀yin náà ni pé ẹ ti gbẹ̀wọ̀n gbèsè ẹ̀ náà rí gbà ó dẹ̀ náà mistake kan tí mo ṣe fẹ́yàn tó ń wò yín nílé báyìí tóun náà gbèrú gbèsè tẹ̀yìn náà gbé tóun náà wà lẹ́yìn àwọn eléré nǹkan kan ìmọ̀ràn wọn lè fẹ́ gbà wọ́n táwọn náà ò ṣe ní ṣe wọn àṣìṣe kọ̀ọ̀kan rí tẹ̀yìn mọ̀ kó ń ṣẹlẹ̀. ṣé ìgbésẹ̀ pé mo kú òní. general advice. n pe tọ́wọ́n náà lè àbí wọ́n ń wò yín báyìí sí náà ọ̀wọ́n náà ń ṣọ̀wọ́n kan báyìí nǹkan tẹ́gbọ́n ìmọ̀ràn wọn lè fẹ́ gbà wọ́n. nítorí gbogbo wọn náà ń sìn náà lọ ń sọ pé ọ̀gá ò fún wa lówó tó ọ̀gá ṣe kinní kan kó létò òfin lówó ẹ bá mi gbà wọ́n mọ̀ràn àgbà ọ̀jẹ̀ ní. ìmọ̀ràn tí mo lè gbà wọ́n ni pé oníkálukú ló mọ ambition ẹ̀ nídìí music. Number one àwọn nísìn mostly yàtọ̀ sí àwọn báǹdì tí irú àwọn àgbààgbà eléré tán ti establish yẹn none of them ló ní band boys ló ní band member mi máa pè wọ́n boys ló ní band member so automatically tí band leader kan bá gba eré ipò ń fẹ́ lọ nìkan ẹ wá iye báyìí máa gbà o kí n tó bá ẹ lọ sóde o ò bá dẹ̀ pa mílíọ̀nù ẹ̀ ń bẹ̀ o kò sí ní tó kàn mí ṣáà fún mi ní iye òjò rọ̀ o wọ́n múná lọ kò sí ní tó kàn ẹ o tí wọ́n ti bẹ jáde iye báyìí ni máa gbà ìyẹn náà ń ṣe é sìn ṣẹ́rí kó wà kì í ṣe gbogbo wa la lè dá báǹdì lẹ̀ but nǹkan tó ń ṣẹlẹ̀ nínú báǹdì àti owner of the band gan òun ló jẹ́ kí àwọn èèyàn sọ pé ṣe bí nǹkan tó ń ṣe èmi gan lè ṣe bẹ́ẹ̀ náà tó bá dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ nǹkan tí tó bá tún ṣe bẹ́ẹ̀ tó náà lọ dá báǹdì tiẹ̀ lẹ̀ ìwà ẹ̀ gan á tún burú ju àwọn tá à ń sọ tó tẹ̀ ń complain pa wọn ẹlòmíì wọn á sọ̀rọ̀ Sunny Ade pé bóyá òbí bóyá àwọn tán lórúkọ Délé Abíọ́dún àti yẹn wọn á sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tó a bá jẹ́ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn tán bá bọ́ sípò ẹni yẹn gan ìwà wọn gan tún máa burú ju àwọn yẹn lọ. thousand wire bó ṣe máa rí nìyẹn. bẹ́ẹ̀ni. thousand wire kí ló ṣe eré jùjú ń sìn yín ó dà ń kúrè jùjú fẹ́ mẹ́hẹ̀ẹ́ díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tá a bá máa gbọ́ wọn rẹ́kọ̀dì gbogbo rẹ́kọ̀dì yìí tẹ́ ti ṣe yìí náà òun náà la máa lọ máa gbọ́ rẹ́kọ̀dì 40 years ago 32 years ago èmi dẹ̀ ń sọ pé jùjú ń kú ni kí ló ń ṣẹlẹ̀ amúfẹ́kẹ́ sọ kí nìkan tó ń ṣẹlẹ̀ sí oníjùjú sí. problem tí èmi rí torí èmi ń ṣe research mo dẹ̀ ń káàkiri mo máa lọ ń gbọ́ rúùtù jùjú dáadáa ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá play fújì létí mi máa sọ fún wọn pé o lè play ẹ̀ ń lé mi mi láìkí ẹ̀ rárá kó ìbàjẹ́ èyí tó ń rè nínú wọn ìbàjẹ́ èyí tí mi tiẹ̀ fẹ́ máa gbọ́ because màá ní wọn note
bẹ́ẹ̀ ń gbò wá yá anyone note. Yeah ń gbò wá yá mo wá jókòó mo wá ronú pé mo ní etí gbogbo ayé òdì pé tí gbogbo ayé òdì pé kí ni wọ́n rí nínú fújì tí wọ́n fi ń gbọ́ yẹn mo á lọ jókòó ti music fújì lọ́jọ́ kan n bá study ẹ̀ n bá rí ibi tó yẹ pé tí wọ́n bá ti sọ sí báyìí àwọn ayé máa ń like ibẹ̀ àwọn so bẹ́ẹ̀ mo ti wò pé ẹ ti wá ń gbọ́ lẹ́sìn. mo ti wá ń gbọ́ ó dẹ̀ láwọn tí mò ń gbọ́ náà bẹ́ẹ̀ tí mo ti wá ń gbọ́ ẹni bá sọ̀rọ̀ orí pípé lyrics wọn mo like ẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan tó ń ṣe jùjú ń sìn òun ni pé the way ṣẹ́rí tẹ́ bá ń pọ̀ ṣẹ́mi pé wọ́n sọ pé ká padà bọ̀ wálé tí ẹ bá ti sọ tọ́nìkì inú míúsìkì nù tẹ́ bá ti sọ mélòdì ẹ̀ nù lọ́ríjínà bó ṣe lùsì tèstì díẹ̀ ni wọ́n máa rò pé wọ́n ń tún ṣe ni ṣẹ́rí number one ṣẹ́rí drums kò relate mọ́ jùjú I'm telling you ó relate my life but kò relate mọ́ jùjú ṣẹ́rí ìlù àkúbà yẹn àti bass drum yẹn ló represent bíi kíkì ẹni àrà ló dẹ̀ lè fi dá àwọn toms ẹ̀ wà bẹ́ẹ̀ tí àwọn drums fi ń rò yẹn èmi sì rhythmically mo sì like ìlù ìbílẹ̀ nídìí jùjú ju gbas many things ni o relate mọ́ original jùjú tọ́dẹ̀ tí ń kó sí ẹ lọ wo ẹ kìlọ̀ fọ́mọdé Sunny Ade that's real juju nìyẹn tẹ́ bá fẹ́ gbádùn music àwọn ọ̀gá wa tàtijọ́ ẹ lọ gbé sí so ẹ mọ̀ pé jùjú lélẹ̀ inú yìí ń dùn sí nǹkan àmọ́ gbà tó yá náà ni wọ́n ń fa táwọn fi hàn sí bàbá Ṣínà fi tà sí gbé afro jùjú iyọ̀ ló já irú afro jùjú yẹn tó sọ fújì mọ́ jùjú mọ́ra wọn tó púpọ̀ Ṣínà ó good bí nǹkan tí Ṣínà fi gbayọ being an instrumentalist tó jẹ́ guitarist himself then ó ti ń búra ẹ̀ mọ́lẹ̀ ó ti ń ṣàṣì fún style yẹn tipẹ́tipẹ́ ṣé ó ti yẹ yín sin afrojuju yẹn ó ti ń ṣàṣì fún pé ó ń play bí Sunny Ade nígbà tí òun pẹ̀lú Ṣẹ́gun pàṣẹ ó ń ta guitar ó wà bẹ́ẹ̀ tó wọ́n náà mọ̀ nǹkan kan jáde nínú orin Barrister lọ́wọ́ fi pò pọ̀ lọ́ fi di pé wọ́n sọ mọ́ra wọn. ó mú wọn àti kò sí nǹkan tó lè ṣe fọ́dọ̀ kó má kó má tẹ́wọ́ gbà but kò wá mean the way bí wọ́n ṣe gbé tó bá jẹ́ jùjú ni o number one tí ó wà ń bẹ guitar tó bá ti kú ní tó bá lóun play jùjú tí ó bá sí ó wà ń bẹ kò tí ì pé ó wà ń bẹ yẹn gbọ́dọ̀ wà ń bẹ then àwọn ìlù arrangement guitar máa wà àwọn oríṣiríṣi ẹ̀rí ìwọ tó bá ní òun play jùjú kò sí bó ṣe àwọn brass section àwọn fèrè ní o ní auto sax kò relate mọ́ jùjú orin fàájì lórin jùjú wọn àwọn bàbá wọn ní ṣẹ̀kẹ̀rẹ̀ àti dùndún làbáláyé ṣẹ̀kẹ̀rẹ̀ àti dùndún yẹn bá ṣe lè modernize ẹ̀ play ẹ̀ tó kó wà rhythmic tó máa gbá ìlú ẹ̀rí Fẹlá tó bá ń play now yàtọ̀ sí drums ẹ̀ ẹ̀rí àwọn ìlú ìbílẹ̀ ìlú Badagry yẹn lẹ́gbẹ̀gbẹ̀ ibi tí portion kan bá ti yọ báyìí ìlú yẹn ló máa lù síbẹ̀ you see so tí àwọn nǹkan ibẹ̀ yẹn tó iyọ̀ ló já iyọ̀ ti já jù and then like ipe Sunny Ade like kíní kan tí mo fi like ẹ̀ anything tó bá ń take solo nínú báńdì Sunny ń fẹ́ kó wà notable tó bá release solo fún yàn báyìí nǹkan tó play o lè máa run chromatic scale lórí guitar fún Sunny ò ní gbà ṣé o ti yé sìn but okay like ìgbà tá a fẹ́ ṣe Destiny yẹn sìn tá à ń rí àṣì ẹ̀ lọ́wọ́ so èmi kàn fi guitar ṣeré ni bó kàn play Destiny so far so good it's your nothing can change my destiny nothing can tamper with my good destiny I choose from God
Sunny Ade wà ní tọ́ílẹ̀tì ni ó sáré jáde nínú tọ́ílẹ̀tì pé kàn máa bá ń rìkọ́dù ẹ̀ mo ní mi lè gbàgbé wọn ó ní inú ó ní kàn ṣáà rìkọ́dù ẹ̀ ó ní kí wọ́n ṣe rìkọ́dù ẹ̀ yẹn ó là máa lò many things ó lè wà because ó wà notable tó bá jáde ó wà notable like ìgbà tí ẹgbẹ́ mo ṣe ń sọ ọ̀rọ̀ àwọn abámbọ̀sì yẹn so ni wọ́n bá ní la fẹ́ ṣe authority aláṣẹ láyé aláṣẹ lọ́run orin ńlá ni so wọ́n fún mi ńlá nǹkankan kí ló dé because inú ó dà pé tí wọ́n fẹ́ràn yín débẹ̀ náà ni èmi gan fúnra mi tiẹ̀ jí sọ̀rọ̀ sànú mi tiẹ̀ ọkàn mi fẹ́ máa ti yọ ọ́nà báńdì yẹn pé kí ló dé so ni àwa ń rí àṣìṣà so wọ́n fún mi ní láì kankan kí n play mo ní ẹ̀yìn adéjọ́ wan practice níbẹ̀ mo lẹ́yìn ìyẹn ni pé ìyẹn náà ń ṣẹlẹ̀ láàrin yín bẹ̀ náà so ngbà tí ó ní tẹ́nà wọlé tí ń tẹ́rẹ́ mo kàn fi pàmpàmpàràrà tí mo fi síbẹ̀ Sunny ní àwọn ọ̀dẹ̀ mọ́ báwọn ti máa ṣe 2000 you see those ẹgbà bẹ̀rẹ̀ wọlé yes just simple thing bẹ́ẹ̀ yẹn tán bá kọrin yẹn tán bá tí physical tí pé mo fix ara mi síbẹ̀ ní so ó wà notable nǹkan tó bá wà notable ní Sunny máa ń like ṣó ti yé yín 1000 bàbá ẹ lè ṣe lecture university o ẹ bẹ ṣe ń mú wa látàárọ̀ tẹ́lẹ̀ ń fún wa síwájú fún wa sẹ́yìn kò ní bàjẹ́ bàbá mi bàbá ní ṣókí ẹja sọ̀rọ̀ ń pa kò tí bá ti máa pẹ́ lọ́dọ̀ kí n sọ̀rọ̀ àdébáyà tá à ní sọ̀rọ̀ ń pa bàbá Miliki chief commander Ebenezer Obey ṣé ẹ̀ ń gbórin tiwọn náà kí ni ìyàtọ̀ orin bàbá Miliki mo fẹ́ gbọ́ látẹ̀lé pẹ̀lú King Sunny Ade ẹ bá mi yànnà náà ní ṣókí. àwọn fúnra wọn mọra wọn àwọn méjèèjì mọra wọn ṣẹ́rí Sunny Ade is a musician and is entertainer kò sólórin ó lè pàdé ẹ̀ níta ìpè kan jọ wá ṣeré tí ò ní mọ̀ pé òun kọ àwọn èèyàn pé lórí stage then tá a bá bẹ̀rẹ̀ show báyìí tí Sunny Ade bá ń jó lọ tó ń jó lọ tí ò bá ti gbọ́ pé kán pariwo Sunny Ade ara máa kan lórí stage ní pé tó bá break tó ní gbìí táriwo bá ta eré iṣẹ́ bẹ̀rẹ̀ ni ìyẹn máa so it's an entertainer tó yẹ pé tó bá kó wà pàtí kó má sọtí kó má sí anything tí Sunny Ade bá ti bẹ̀rẹ̀ eré ó máa bẹ̀rẹ̀ sí ní jó ni but bàbá ń kọrin bàbá ń kọ ṣége orin olórin ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ ó dẹ̀ mọ nǹkan ó mọ bọ́n ṣe ń ó mọ bí wọ́n ṣe ń kọrin but ṣe mọ ìyàtọ̀ tó wà láàrin wọn náà nìyẹn tèmi lè sọ I'm just saying pé tí commander gan tó bá play live báyìí agbóṣì máa settle lọ ni o lè rí èèyàn kan kó sì sáré bọ́ síta ó dìgbà pé ọtí bá wọ ara ló mọ̀ ṣe ló máa bẹ́ẹ̀ Sunny kó má sí nǹkan kan wájú ẹ̀ kó bẹ̀rẹ̀ báyìí ó ti kíìkì nìyẹn arúgbó ti so difference tèmi kan mọ̀ nìyẹn bẹ́ẹ̀ tán bá ń sọ̀rọ̀ orin ni bàbá commander 1000 wire ẹni bá mọ̀ túmọ̀ ẹni orin ni 1000 wire àwọn ọ̀dọ́ àwọn olórin àwọn ní tó ń wò yín báyìí ẹ̀yin ti gba Amẹ́ríkà rí ẹ ti ṣeré ń bẹ̀ ti pawó ń bẹ̀ táwọn fẹ́ kúrò ń bí tó fẹ́ lọ ṣiṣẹ́ orin l'Amẹ́ríkà ẹja àdúrà ẹ bá mi gbà wọ́n mọ̀ràn ṣé ó dẹrùn bẹ́ẹ̀ náà kọ́ máa lanu àbí àṣírí wo lẹ fẹ́ fún wọn náà mo fẹ́ jọkẹ́ fún wọn láṣìírí tó lè fi rọrùn. yes kò àmì èèyàn máa rẹ́dí ẹ̀ ní ó ṣòro ṣe ṣó ti yé yín sìn wípé o fẹ́ lọ sí Amẹ́ríkà o fẹ́ lọ dábàá ìbílẹ̀ iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ tó lè dá ṣe ni ṣó ti yẹ yín sìn o máa nídìí àwọn tó máa bẹ́ẹ̀ play àwọn tó máa bẹ́ẹ̀ play dẹ̀ ní everyday bó jẹ́ taxi lonítọ̀hún wà ní bó jẹ́ ká kíní ló ti ń ṣiṣẹ́ bó jẹ́ whatever tó ń ṣe ní délé job ẹ̀ ní láti san bíìlì ẹ̀ so tó o bá rí àṣẹ o lè play good music pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣe eré tó bá tí o bá sí practice tẹ́ bá mọ wá ara yín báwo ló ṣe fẹ́ entertain àwọn tó wà ń ta. tí o bá dẹ̀ lọ bí iṣẹ́ tó bá tọ́ láti fún lówó. ó láti fún lówó so kò easy bẹ́ẹ̀ and then kò sí ní gbogbo àwọn tó ń lọ sí Amẹ́ríkà tí wọ́n ní wọ́n lọ sí Amẹ́ríkà tó ń jẹ́ band leader àti Fuji o àti Juju àti whatever o ṣe rí ẹni tí
record company ò bá sign on àti play successfully máa ń. àmọ́ ó lè máa ṣeré àwọn lágbo kó máa ṣeré tó mọ́. máa ṣeré aago náà ni ẹ mú worú àwọn Fuji yẹn sìn náà tí wọ́n bá ní lamẹ́ríkà Nàìjíríà ló ń organize show fún wọn náà kò ń ṣe pé bóyá promoter àbí international person kan ló gbé wọn lọ festival kan carnival kan máa wà tí wọ́n máa so ó yàtọ̀ síra wọn irú àwọn Sunny Ade yẹn wọ́n ti dé class débi pé wẹ́ promoter àti gba show lẹ̀ wá ti rí date roster everything iye tó gbogbo show ẹ̀ cover night club dẹ̀ ni tán bá ti gbé fídíò wọn sí láti gbé fídíò wọn sí night club ẹni tó ní night club ó máa ní ok ṣé ìgbà wo ni musician yẹn ń bọ̀ ó máa dé ní June ok kan fún ní date òye báyìí ló máa san so wọ́n á ti gba promoter àti gba ṣẹlẹ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ kò sí yẹn ní fún ẹni tí ìwọ tí ò bá tó bá kọ̀ lọ tira ká mẹ́ ẹni ọjọ́ yẹ pé ẹlòmíì gan ńgbà tó bá dọ̀hún ńgbà tó bá tí wọ́n bá organize party fún ní school kan àbí kíní kò sí music tó lè play ayé yẹn tiẹ̀ ti kọjá ó lè play ju 2 a.m. lóru ọ̀dà wa ẹ lè wà ń bẹ̀ o bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí bíà lórí tébù mọ́ ìyẹn òfin Amẹ́ríkà nìyẹn you see bẹ́ẹ̀ tó bá lọ gba họ́ọ̀lù àwọn Naija wọ́n á débẹ̀ wọ́n á náwó fún ẹ many people náà ló máa lọ tó débi pé tí wọ́n bá ti lo kílẹ̀ tí máa ń pè lascoca àbí koscola àbí báwo náà ṣe ń pè àwọn kákárámọ́ sí kíní yẹn lórí drum machine band leader yẹn ń kọrin lọ níbẹ̀ ó ti make name ní Nàìjíríà wọ́n máa ná correct owó fún because owó mọ̀ wọ́n kì wọ́n á ná owó fún ṣùgbọ́n the same thing ni koscola máa kàn wá drummer kan sí lẹ́gbẹ̀ẹ́ tó máa gbà sí so kò reach kì í ṣe pé bóyá wọ́n rèèyàn àmì kó kàn lọ make owó lọ́nà bẹ́ẹ̀ kò sí bí music Africa ṣe tó lọ́dọ̀ America o Europe o àti wà àárín wọn ó ga I'm just nǹkan tí mo mọ̀ ní. Thousand Wire mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín káàkiri lágbàńlá ayé tí wọ́n ní pé ká gbé yín wá mọ̀ kọ́ náà gbádùn yín bẹ́ẹ̀ ṣe bá àwọn yìí tábà ní ká máa sọ lọ báyìí wákàtí 4 àti ìkúrò mi tó rẹ̀ kọ́ ń fún wa lọ ni ẹ bá mi kí wọn kẹ́ ẹ bá mi pe nọ́mbà yín tí wọ́n lè pè yín sí tí wọ́n bá fẹ́ kí yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo ti wà ní naija nsìn and then èmi náà ń kọ orin mo ń ṣe iṣẹ́ mi mo ń ṣe ábọ̀ mi tó máa tó jáde even gan wọ́n ti ń air lórí rédíò so nǹkan tá a bá fi ìfẹ́ tájọ ń lò látijọ́ tó ti pẹ́ kájọ máa lò lọ so mo dúpẹ́ lọ́wọ́ yín gan àti àwọn fans mi ní Amẹ́ríkà gbogbo wọn so kọ́lọ̀ máa bless gbogbo wa. nọ́mbà wo ni tó bá fẹ́ kàn sí yín ní TB nọ́mbà wo ni ẹ fẹ́ pè fún wọn. ok 090 58 50 2223 090 58 50 2223. nọ́mbà bàbá wa nìyẹn Thousand Wire bàbá náà wọ́n wà ní Naija lọ́wọ́ báyìí táwọn ń po iṣẹ́ pọ̀ ń pè bẹ́ẹ̀ fẹ́ ṣe láìfù o American flavour yẹn bàbá ti gbé wá sí Naija báyìí ẹ pé bàbá ẹ kàn sí wọn yín fans wọn káàkiri àgbáláyé bàbá nìyẹn kí bàbá fún wa ní ìfọ̀rọ̀wérọ̀ tó jiná gan láti ọdún tó ti pẹ́ títí dìsìn tabaníkà máa mú lọ bẹ́ẹ̀ yẹn àní ìdúrókè professor ní bàbá ọkọ̀ ń fún wa lọ ní oríṣiríṣi note àwọn terms tó wà music bàbá ń fún wa kò ní bàjẹ́ bàbá mi bàbá mi bá mi kí àwọn olólùfẹ́ yín pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Fọlá Oshunlade Fọlá Juju alias Thousand Wire mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ṣe alátìlẹ́yìn mi torí igi kan ò lè dágbó ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Odùduwà fún ìfẹ́ tí wọ́n ní sí mi mo dúpẹ́ o ilé yín á tòrò ọ̀nà yín á rójú o Ọlọ́run á máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa.
bàbá wa nìyẹn thousand wire adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ètò àgbààgbà ìní nìyẹn àgbà onígìtá tọ́tún wá ti jẹ́ àgbà olórin international superstar ni wọ́n èjìrò yìí látún ti mélèé wa mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ tajọ po ilé ìpọ̀ pẹ̀lú Sunday Ayọ̀ba oníṣẹ̀kẹ́ bàbá náà wà bí ẹgbẹ́ mi kan náà wà bí tọ́wà lẹ́yìn ilé ń bí àgbà lọ́wọ́ náà tí wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà tí wọ́n ti bá wọn ṣe bàbá Sunday Benson àgbà lọ́wọ́ náà kódà wọ́n wà lọ́dọ̀ bàbá wa Chief Commander Ebenezer tí wọ́n jọ púpọ̀ á padà kí bàbá náà wá sí ojú àwòrán ẹ má fọ́ rárá nǹkan táwa gbà nìyẹn àtẹ̀mí àti Láwálé ẹ má ṣàdúrà fún wa o gbé bá ṣe lọ bá ṣe ń bọ̀ Olúwa bá máa fi ṣọ́ ẹ̀ tọ́ wa kò ní bàjẹ́ gbogbo ẹ tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.